àwọn ọ̀rẹ́ mi ní kí n fi ilé ìjọba sílẹ̀ torí wọ́n lè pa mí, ìyẹn nígbà tí Yar'Adua ń ṣàìsàn. Ìdí tí mo fi takú síbẹ̀ rèé, Jonathan má sọ̀rọ̀. Fún ìgbà àkọ́kọ́ látìgbà tó ti kúrò lórí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, Goodluck Jonathan ó mà ti tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀ báyìí lórí nǹkan tó ṣẹlẹ̀ lásìkò tí ààrẹ Umaru Musa Yar'Adua tó fi ń ṣàìsàn. Ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ rí Jonathan mà sọ wípé òun mà pinnu ní àsìkò náà láti má fi ipò òun sílẹ̀ pẹ̀lú gbogbo wàhálà tó ṣẹlẹ̀ nígbà náà nítorí nǹkan tí òfin sọ o. Jonathan ní ìpinnu náà débi wípé òun mà ṣe tán o láti dúró lórí ẹsẹ̀ òun, kódà tí ọ̀rọ̀ náà bá máa mú ẹ̀mí òun lọ o. Jonathan sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó mà ṣe pẹ̀lú ẹgbẹ́ Rainbow Book Club wípé Yar'Adua ó buwọ́lu lẹ́tà tí yóò fóun lágbára láti máa ṣe adelé ààrẹ, àmọ́ ó ní amúgbálẹ́gbẹ̀ẹ́ Yar'Adua kan ó mà ló mà gbẹ́sẹ̀ lé lẹ́tà ọ̀hún tí kò fi dé ilé asòfin àgbà. Ìròyìn kan sọ nígbà náà wípé Yar'Adua rìnrìn àjò lọ sókè òkun fún ìtọ́jú ara rẹ̀ lọ́dún 2009 láì sọ fún ilé asòfin láti ró Jonathan tó jẹ́ igbákejì ààrẹ lágbára pé kí ó máa ṣe adelé ààrẹ gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀. Èyí máa fa awuyewuye ní Nàìjíríà lásìkò náà. Jonathan ní lára àwọn ìlàkọjá tó lágbára jùlọ tí orílẹ̀-èdè Nàìjíríà ń kojú ó ní àkókò náà mà jẹ́. Ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ ó mà sọ wípé ìbẹ̀rùbojo gbalẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, ìyapa lóríṣiríṣi bíi ìyapa láàrin àwọn èèyàn àríwá àti gúúsù Nàìjíríà, bákan náà ni ìyapa láàrin àwọn ọmọlẹ́yìn Kristi àtàwọn mùsùlùmí náà ó mà ló mà wà níbẹ̀. Ó ní àdéhùn kan tí kò ní àkọsílẹ̀ ó wà nílẹ̀ pé ẹni tó bá jẹ́ ààrẹ láti apá àríwá yóò lo ọdún 7 lórí ipò ààrẹ lẹ́yìn tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó lo ọdún 7 gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà. Jonathan ní lóòótọ́ ìlú máa ṣe àwọn nǹkan kan gẹ́gẹ́ bí igbákejì ààrẹ, ṣùgbọ́n òun kò lè darí gbogbo iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà láì di adelé ààrẹ o. Ó ní gbogbo rúdurùdu tó ń ṣẹlẹ̀ ó mà ló mà mú kí ilé asòfin padà fóun lágbára láti máa ṣe adelé ààrẹ. Ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ rí ó wá sọ wípé àwọn ọ̀rẹ́ òun kan wọ́n máa gba onímọ̀ràn lásìkò náà láti kúrò lórí oyè kí wọ́n má bàa pa òun o. Mo rántí ọjọ́ kan tí mo sì wà ní ipò gbákejì ààrẹ táwọn ọ̀rẹ́ mi kan tí wọ́n sọ fún mi pé kí n má sùn ní ilé ìjọba mọ́ o. Mo ní rárá o, wípé ilé iṣẹ́ ìjọba ó ní mo máa sùn, kí ẹni tó bá fẹ́ pa mí kó wá pa mí níbẹ̀. Ó tẹ́ mi lọ́rùn kí wọ́n pa mí sílé ìjọba torí àwọn ọmọ Nàìjíríà yóò mọ̀ pé níbẹ̀ làwọn agbénipa ó ní wọ́n ti ṣekú pa mí o. Wọ́n mọ̀ pé mi ò ṣẹ̀ sí òfin lọ́nà kankan, ṣùgbọ́n tí mo bá lọ sùn sílé ìtura kan gẹ́gẹ́ bí ìmọ̀ràn táwọn ọ̀rẹ́ mi fún mi ni wọ́n máa sọ wípé àwọn obìnrin India kan òun ló wá fún mi ní èso jẹ níbẹ̀ láti pa mí o. Jonathan ṣàlàyé ilé asòfin àgbà wọ́n padà ró Jonathan lágbára tí ó fi di adelé ààrẹ lóṣù kejì ọdún 2010, ó sì padà di ààrẹ Nàìjíríà lóṣù karùn-ún ọdún kan náà lẹ́yìn tí Yar'Adua tó jáde láyé o. Kí Ọlọ́ọ̀bá Elédùmarè kó bá tẹ́ Yar'Adua sí afẹ́fẹ́ rere. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú ọ̀sẹ̀ tuntun, àánú Ọlọ́run bá rèé yóò wẹ̀mí àti yín rí o.